obìnrin fi ọkọ sílẹ̀ nítorí ipò yan àlè tó sì jẹ́ pé ọkùnrin tó ti níyàwó nílé ni òun náà sì tún máa tẹ̀lé lẹ́yìn ìgbà tó bá kọ ọkọ sílẹ̀ tán? Ìbéèrè yìí ó pàkàṣọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí obìnrin bá kọ̀ sílẹ̀ nítorí àlè yíyàn irú wọn kì í ṣàlówó lọ́wọ́. Bẹ́ẹ̀ irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ó mọ̀ wípé ilẹ̀ dọ̀tí, aṣọ ò mọ́, iyọ̀ já ọbẹ̀ tàbí ọbẹ̀ òdùn. Kódà wọn a máa mọ̀ tí arẹwà tí wọ́n fẹ́ lánàá bá di òbúrẹ́wà lónìí láì rówó tọ́jú aya tí wọ́n fẹ́ sílé. Tírú obìnrin bá wá dúró sírú ilé bẹ́ẹ̀ á jẹ́ wípé ó fi ọkọ láfẹ̀ẹ́ tán ó sì tún gbára lé gan-an ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin òde òní àdàbọ̀ òná ní à ń kùngbẹ́ ni wọ́n, ilé ń jó ẹyẹ oko ń fò lọ ni. Ṣùgbọ́n tó bá wá padà kúrò nírú ilé ọkùnrin bẹ́ẹ̀ kò ní lè nírúfẹ́ bẹ́ẹ̀ mọ́ láyé, torí pé n tó bá ṣe ní lẹ́ẹ̀kínní kò gbọ́dọ̀ tún ṣe ní lẹ́ẹ̀kejì. Níbẹ̀ ni òfin tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo náà a máa nípìn nínú rẹ̀ yùn fún àwọn ìyàwó ilé mìíràn. Ọ̀pọ̀ ọkùnrin tó lówó lọ́wọ́ ní àwọn ìyàwó wọn dùn wò ju àwọn omidan tí wọ́n ń gbé kiri níta lọ. Ẹ wò, àṣírí ibẹ̀ ni pé àwọn ìyàwó wọn náà ní ọkùnrin alágbàṣe níta nítorí pé olóòráyè òun làwọn ọkọ wọn. Níbẹ̀ ló ti wá di ẹrù amúkún. Wọ́n ní amúkún ẹrù rẹ̀ wọ́ olókè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀. Ẹjẹ́ á tún wà ara wa ṣe lọ́kọ láya, ẹjẹ́ á ṣọ̀ṣe k'Elédùmarè kó ràn wá lọ́wọ́.